wọ́n wá pè mí pé kí wọ́n paná yẹn. Àwọn tí mo kó dání náà 7 ni wọ́n ta fẹ́ lọ paná yẹn. Èmi sì kẹjọ, mo sì keje. Àwọn òkú tó wà nínú ilé pálásì yẹn tán fẹnu paná yẹn tí gbogbo wọn kú sílẹ̀ lẹ́yìn, mo ní kí gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà, àwọn ọkùnrin 5 tó wà ń bẹ, obìnrin ló sì kẹfà, ó yá ẹ kó gbogbo àwọn òkú yẹn jáde. Bó ṣe kó gbogbo àwọn òkú yẹn jáde, mo blọ́ọ̀kì ẹnu ọ̀nà yẹn. Ibẹ̀ lórí wọn ti kọ́kọ́ dàrú. Bí n ṣe blọ́ọ̀kì ẹnu ọ̀nà yẹn, abọ́sídìí nọ́mbà yìí obìnrin yẹn, ẹnu tó ń ná bọ̀ báyìí ipe kóun fi fẹ́ náà yẹn pa, mo rá ẹnu ẹ̀ mú ní pé má dàrú ẹ̀wọ̀, gbogbo àwọn tí wọ́n rùkú wọn jáde o, ẹnu ni wọ́n fi fẹ́ náà yẹn pa, kò sí fẹnu fẹ́ o. Bí n ṣe bẹ̀rẹ̀ nìyẹn, ẹsẹ̀ ni mo fi ń paná yẹn. Máa tẹ̀sẹ̀ bọnú epo, máa pọ̀fọ̀, máa tún fi paná yẹn. Tí mo fi pa tó fi kú ẹyọ kan. Mo kí gbogbo ojú rere tó wò mí lónìí nílà oòrùn, níwọ̀ oòrùn, láríwá, ní gúúsù. Mo kí gbogbo yín o, gbogbo yín lẹ́sùn rere. Àtúbọ̀tán yín kò ní bàjẹ́, ṣé yín yóò mọ dára sí mi. Orúkọ mi ni Fatai Adékúnlé Adétáyọ̀, tẹ́ mọ̀ sí Ládùdé, Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta. Òwu ni mí, Òdùrú, ọmọ abólóró gbìmọ̀bọ̀, ọmọ asáfọ̀ndẹ apàtí bàbá lẹ̀kẹ̀, ọmọ wéèléwé, ọmọ ìgbòkégbò ni mí, ọmọ kásán yìí. Ẹ̀fọ́ kan ò gbọdọ̀ jọ yánni, ògùnmọ̀ kan ò gbọdọ̀ jọ tẹ̀tẹ̀. Ìbámọ́lé olówó láti kàtẹ́wọ̀, máa bá wọn dáwọ́ abẹ. Ẹnìkan ò ní gbowó là lọ́wọ́ òwú. Ọlábẹ́rinjọ, ẹ ṣé, mo kí yín dáadáa. Wọ́n bí mi sí ìlú Nàìjíríà ní ìpínlẹ̀ Èkó ní bí ọdún díẹ̀ ó lé ní 60 sẹ́yìn. Mo bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ mi ní ìpínlẹ̀ Èkó. Secondary school tí mo lọ, ilé ìwé gíga ẹlẹ́ẹ̀kejì, mo bẹ̀rẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ansarudeen Primary School ni mo lọ ní Èbúté Mẹ́ta. Mo dẹ̀ lọ sí Èjìgbò Grammar School ní Ìsọlọ̀. Èyí túmọ̀ sí wípé àìṣedéédé òbí, bàbá àtìyá a máa kóra mọ́ ńgbà míì, torí gẹ́gẹ́ bí tí mo ń tọpinpin nígbésí ayé mi láti ṣe ní kí n kàwé, kí n di adájọ́, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí àwọn bàbá wa wò fún wa. Ṣùgbọ́n àìsolùrànlọ́wọ́ ní àsìkò náà ni ó jẹ́ kí orí gbé mi dé ibi tí mo fẹ́ lọ, tí mo fi bẹ̀rẹ̀ eré orí ìtàgé ní nǹkan bí 50 ọdún ó lé díẹ̀ sẹ́yìn. Mo bẹ̀rẹ̀ orí ìtàgé ní 1970 ní Ṣógúnlẹ̀ ní Èkó, ká tó di Agége, ká tó dé Dọ̀pẹ̀mú, ká tó dé Dọ̀pẹ̀mú ní Agége, ká tó dé Ìkẹjà tá a bá ń lọ. Àwọn eléré kan máa ń kọrin ní ìkùnlé lágbàlá wa. Ẹni máa ń lọ yọjú wò wọ́n bí ìgbà pé òkè kan wà báyìí. Àwọn máa ń ṣeré ìsàlẹ̀ inú bí kòtò ńlá báyìí tó fẹ̀. Ibẹ̀ náà ti máa ń ṣeré, èmi kàn dúró lókè nínú wò wọ́n. Wọ́n wá gbàdúrà, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ èrè. Wọ́n wá wẹ́n tó máa láago, wọn ò rí. Bí ṣe náà wọ́n kó mi wọ́n lù nìyẹn. Bí ṣe lọ bá wọn bẹ́ẹ̀ nìyẹn, mo bá wọn láago bí mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn. Tí òun tó bá ti wá lọ́lọ́dé lọ́dọ̀ bàbá mi lÉkòó nígbà yẹn, mo máa ń pẹ́ lọ́dọ̀ wọn dáadáa. Rìhásà tó bá ń ṣe àjọ máa ṣe ni. Eré tí wọ́n ń practice lọ́dún náà, àjọ lọ ṣe ni. Agége láti lọ ṣeré náà lọ́dún yẹn. Kẹ́ ẹ máa wòran o. Ìjọ yẹn ni wọ́n kọ́ mi bí eré ta máa ṣe. Ìjọ náà dẹ̀ ni mo ṣe. Wọ́n nà mí láti ta wálé ni. Mo wá bẹ̀rẹ̀ ẹkún yìí ní sọ̀sọ̀. Àrù tí ń bá àwọn yẹn pé ṣé wọ́n nà mí tòótọ́ ni mo ní wọn nà mí sí lẹ́yìn lẹ́ni kí n sunkún. Òṣèré náà bí ìgbà wípé mo ti mọ̀ ṣe tipẹ́tipẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé mo rí èrè tèmi bẹ́ẹ̀. Àṣeré yẹn tán lọ́dún náà, ìgbà yẹn ni mo ti wà nínú eré orí ìtàgé. Ìgbà tí mo padà sí Èbúté Mẹ́ta, mo lọ sí ọ̀dọ̀ Adémọ́lá Theatre Group, Òtó. Ìgbà tí mo dọ́dọ̀ Adémọ́lá Theatre Group yẹn, ọ̀rẹ́ mi kan ló mú mi lọ. Ọ̀rẹ́ mi yẹn ò tiẹ̀ gbóòórùn eré gan báyìí o. Àkọọ́lẹ̀ yẹn sọ pé mo débẹ̀ kí wọ́n dẹ̀ padà. Òun ò ṣeré mọ́ rárá, bó ṣe mú mi lọ. Mi rò pé ó bá wa ṣe bí oṣù méjì tí ò fi wá mú rárá.
sí practice ọ̀gá wa Adémọ́lá theatre group yẹn. Ọ̀dọ̀ Olúwọlé concert party ni mo ti ṣeré ní Ṣógúnlẹ̀ yẹn, eré àkọ́kọ́ tí mo ní mo lọ bá wọn ṣe. Olúwọlé concert party lórúkọ wọn jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ báwọn láì mọ ibi tí orí gbá ẹsẹ̀ rè. Mo ìbá ti kúrò nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà yẹn, àwọn ẹ̀gbọ́n mi wọ́n mú mi lọ sọ́dọ̀ ọkùnrin kan. Mi ti rántí orúkọ mọ́, ṣùgbọ́n mo ṣe díẹ̀ ńbẹ̀ náà níbi furniture work. Gbogbo ìgbà yẹn náà bàbá ò sí nítòsí, ìyá gan ò sí nítòsí. Gbogbo àwọn kóló àpótí nǹkan kan tá a bá kàn bẹ́ẹ̀ náà òun la fi ń jẹun lásìkò yìí. Títí tọ́lọ́run fi sọ wípé àwa náà ó jẹ́ kan lára ẹni tí ó rí èrè orí ìtàgé jẹ nílẹ̀ Nàìjíríà. Káàkiri gbogbo àgbáńlá ayé ni mo sì ti nígbàgbọ́ wípé àwọn ọ̀rẹ́ mi wà ń bẹ, kò sílùú tí mo ti ná rẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Mo dúpẹ́ fún Olódùmarè fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fa mọ́ ní ojú ìrìnnà àwọn eré orí ìtàgé tá à ń ṣe. Lọ́dún kan a fẹ́ lọ ṣe eré l'Ábẹ́òkúta, BCOS kan náà tó wà ní Ìbàdàn ni mo mean, BCOS tó wà ní Ìbàdàn yẹn a fẹ́ lọ bá wọn ṣe ní ọdún yẹn. Ìgbà tá a débẹ̀, àwọn ọmọ Ghana ni wọ́n ń kọ́ ní orin Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ghana ni wọ́n ń kọ́ lórí Yorùbá. Àwa tá wá láti Èkó tá fẹ́ wá ṣeré fún wọn, eré gangan lọ́ fẹ́ wá yà bá wa ní stúdíò, lọ́ fẹ́ wá yà fún wa. Nígbà tá a débi tá ti máa ṣeré, àwọn tí wọ́n pè wá láti Èkó wá sí Ìbàdàn yẹn ní wọ́n bá ń wò wá bí gbogbo wa ṣe múra, lọ́ ń wò pé àwọn ilé kí ni wọ́n fẹ́ ṣe láti Èkó. Olúkálùkù ló dé táì, àwọn ṣòkòtò pé gbogbo oríṣiríṣi nǹkan tó ti ẹ̀ lè fi dá wa mọ̀ pé à ń ṣeré ló wà lára wa. Àṣé gbogbo bí wọ́n ṣe ń ṣèpàdé yẹn, àṣọ́gá wa Adémọ́lá àṣọ ń gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ. Wọ́n ṣe padà wá nìyẹn, wọ́n bá pe gbogbo wa jọ padà, ẹ wá nǹkan ti dé o. Àwọn ará bíi báyìí náà sọ, wọn lérò pa lè ṣeré rárá o. Nínú eré yẹn dẹ̀rẹ̀, ìbẹ̀rẹ̀ eré yẹn ọba ló bẹ̀rẹ̀ rẹ̀, ọ̀gá wa gangan tó kó wa lọ ló ṣọba yẹn. Ọmọbìnrin kan wà ń bẹ, oúnjẹ Títí, òun ló ṣe olórí ọba. Olórí yẹn ẹrú ni. Wọ́n wá fún láǹfààní láti máa súnmọ́ ọba. Bọ́gà wa ṣe pẹ̀lú yẹn, Fatai Ìmọ̀nísà, ìwọ ló máa lọ ṣe róòlù ọba yẹn. Ìwọ ló máa lọ ṣe. Torí wọ́n mọ̀ pé mo fojú sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn. Bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn, wọ́n ní ká ṣe kámẹ́rà rìhásà. Bá ṣe bẹ̀rẹ̀ kámẹ́rà rìhásà nìyẹn. Àti ìṣeré ìṣẹ́jú 5 tó ti dá wa lóhùn. Pé sọ ẹ̀mẹ̀rẹ̀ ṣe mo yẹ ti kọ́ èdè tẹ́ ń sọ yìí láti Èkó. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ya eré yẹn fún wa nìyẹn, tàbí ya eré yẹn parí. Ọ̀gá wa yẹn wá lọ ṣe róòlù tó yẹ kémi ṣe, ìyẹn wá ṣọba. So orí mi wú lọ́dún náà, inú mi dùn púpọ̀. Àkọ́kọ́ gan tí máa wọ NTA láti pé ká ya dance drama la lọ ṣe fún NTA lọ́dún tí mo sọ fún mi. Ìwọ tó bá ṣe dance drama rí wá sọ fún mi, ó jẹ́ kí n mọ̀ irú dance drama wo ló ṣe. Kì í ṣe kéré tó lọ́dún náà ọba ni mo ṣe inú dance drama yẹn náà. Gbogbo àwọn ọ̀gá tó wà lẹ́ntì pátá ló fún mi ní káàdì wọn pé this is my card, this is my card. Ó fún mi ní káàdì yẹn wípé mo ṣe dáadáa nínú eré tá a ti sọ̀rọ̀ tó jẹ́ pé ìlú la fi ń ṣiṣẹ́. Inú mi dùn lọ́dún tí mo sọ yẹn, orí mi wù. Ìwọ ẹlẹ́nu belebele tó máa sọ̀rọ̀ tó ní wọ́n ti ní sọ̀rọ̀ délẹ̀ tó ti máa yájú. Níjọ́ kan ta fẹ́ wá lọ ṣeré ẹlẹ́ẹ̀kejì eré ta máa sọ̀rọ̀ gangan ọgbọ́n jagbára lọ, ta fẹ́ lọ ṣe ní NTA. Mo ti practice ọ̀hún ti fẹ́ wọ̀ wá bá ṣe ń lọ. Àwa ń lùlù mọ́tò, wọ́n wá fún mi ní aago dẹ̀rí mo mọ̀ ọ́ dùn. Bí n ṣe ń la aago yẹn, ìdùnnú bí tá à ń lọ ó wọ̀ mí lọ́pọlọ, kò bá lù mu. Bí kan nú àwọn ọ̀gá tó wà ń bẹ̀ ó mọ̀ kó sí ní ọ̀mí mo bá lọ́dọ̀ ọ̀gá wa yẹn. Bó ṣe là mí kò nìyẹn. Ìkókẹ̀ ayé yóò nígbà ẹ̀mí ọmọ Èkó. Bí ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ líle nìyẹn. Wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n ṣe nǹkan kan, wọ́n ti mọ̀ pé mi nílé fẹ́ ṣíwọ́ sókè lu ọkùnrin yẹn. Bá ṣe débi tá ti fẹ́ yaṣẹ́ báyìí.
wọn ò jẹ́ ń súnmọ́ kámẹ́rà débi tí máa hàn lójú screen yẹn. Ẹ̀kọ́ mi ń bẹ̀ yẹn kó lágbára. Ó jẹ́ kí n mọ̀ wípé èèyàn kì í yájú sẹ́ni tó jù lọ. Wọ́n fi hàn mí bẹ́ẹ̀ wípé kì í ṣe nǹkan tó tọ́. Láti ìgbà náà mo jẹ́ ṣe wé ẹ̀mú. Wọ́n padà bẹ ọkùnrin náà, Ráfà ní orúkọ rẹ̀ jẹ́. Wọ́n padà bẹ̀ wọ́n kó wọ́n fi nù. Ọ̀gá wa dẹ̀ ní nǹkan kan kò ní sọ fún ẹ pé jókòó kò mú báírò kó máa kọ fún ọlẹ́ babaláwo ńlá dẹ̀. Ṣùgbọ́n nǹkan tó bá ti mú wọn nígbà lọ́wọ́ ẹ̀. So mo fi jẹun gan nígbà tá ń dàgbà sínú eré yẹn, mo fi jẹun gan tó jẹ́ pé tá bá wà ní National Theatre tá bá ṣe rìhásà, ẹni tí ó bá ti wá ti bá ti gba rìhásà ẹ̀ ṣe owó ló máa fi bẹ̀rù kí n tó gbé lẹ̀. Wọ́n máa fún mi lówó, á tún gbé mi lọ sàlẹ̀, á tún lọ ra big stout fún mi, màá jáyé màá gbádùn. Tó bá dijọ́ kejì màá wá pẹ́ kí n tó dé rìhásà, á ṣe róòlù yẹn. Ọ̀tí tínú mi ń dùn sí ìgbésí ayé mi ni wípé látijọ́ tí mo ti ń ṣeré orí stage orí ìtàgé wọn ò gbà ṣe mi ṣeré. Kò sí ẹnìkan kan tó máa rìhásì sí nǹkan fún mi kí n rìhásì tí n bá dé màá tún gba nǹkan mu. Mo fi yẹn dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Àwọn ọ̀rẹ́ mi àtàtà ńlá tá a jọ ń ṣeré nígbà náà, àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n tún jẹ́ bíi bàbá wa tàjọ gun sẹ́ẹ̀tì nígbà náà wọ́n wà ń bẹ̀. Torí mo rántí ọdún tá a lọ ṣe Ògùn Àwòyáyà ká kọ́kọ́ máa ṣe ní 1987 àbí 89. Wọ́n kò Jídé lórí eré yẹn, Prince Jídé Kòsọ́kọ́, Ògùn Àwòyáyà àwọn ọlọ́dẹ Ògùn Àwòyáyà yẹn. Mo ṣe àyè Kòsọ́kọ́ nínú ẹ̀, wọ́n kò Jídé gangan ṣàkíntóye. Eré ńlá ni eré tí wọ́n sọ fún yẹn. Ní orí ìtàgé, àwọn tó bá wọlé ní 12 to 3, wọ́n máa padà wọlé ní 3 to 6, wọ́n á tún padà wọlé ní 6 to 9. Ọlọ́run. Wọ́n máa wo eré tí mo sọ ní. Bẹ́ẹ̀ ni. Ọba làwọn méjì, Akíntóyè àti Kòsọ́kọ́. Akíntóyè àti Kòsọ́kọ́. Kòsọ́kọ́ lẹ́nu. Akíntóyè làbúrò. Kò sígbà tá a ṣeré yẹn tí mi ò rí nǹkan tó dàgbà. Àsìkò tá a máa ṣe gbẹ̀yìn fún ẹ̀kọ́ Lagos State anniversary 50 years of Lagos State kan òun náà la fi ṣe eré yẹn la fi ṣe so colourful. Tí mo wá gbà ìlọ́po torí bàbá wa Wọlé Ṣóyínká wá wò. Èmi ò gbọ́ ròyìn ìgbó yẹn rí barbarian actor. Kí lè pè bàbá? Barbarian actor. Where do you see this barbarian actor? Fún tí bí bàbá wa Wọlé Ṣóyínká fi kọ́mẹ́ntì ní barbarian actor. Kò sí ìwọ ò sọ̀rọ̀ tẹ́mi bá ń ṣe stage lọ́wọ́, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn máa dákẹ́ afẹ́ gbọ́ gbogbo nǹkan tí mo sọ pé ìdílé Ògùn Àwòyáyà ó burú jù. Àwọn eré tí a fi ní dàgbàsókè nínú eré orí ìtàgé wọn ni wọn. So Olódùmarè ń pàṣẹ rẹ̀, gbogbo tó sì bá dọ́gba wọ́n jèrè rẹ̀. Kò sẹ́ni kankan tó lágbára tọ́lọ̀. Ṣé ẹ mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ pé lọ́ọ̀yà májísírèètì làwọn bàbá wa ní àkọsílẹ̀ wà fún wa láti ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbà tá a bára wa lójú eré ìtàgé a rí wípé eré ọlọ́pọlọ, iṣẹ́ ọlọ́pọlọ, iṣẹ́ onílàákàyè. Mo fẹ́ lè sọ wípé gbogbo àwọn iṣẹ́ tí wọ́n sọ pé a lè ṣe nígbà tá a bá dáyé yẹn gbogbo pátápátá ni wọ́n máa wọ ìtàgé. Sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé bàbá tí kì í kú, bàbá tí kì í mú, bàbá tí nǹkan kan kì í ṣe, omi kì í wẹ̀, nǹkan kan kì í sọ̀rọ̀, omi kì í pẹ́ja lórí orí ata kì í fọ́ lọ. Kábíyèsí Olódùmarè mi sì gbé odó aláyé òun òmìnir tí mi gbogbo olúwo. Olódùmarè àfi mí sí sọ́lá ọ̀run àṣẹ ìbùnẹ̀ tí gbé odindi ìlú ní. Kábíyèsí Olódùmarè. Iṣẹ́ àṣepé iṣẹ́ ó wà ní iṣẹ́ Olódùmarè tí ò sẹ́ni tí ó yẹ lọ́wọ́ wò. Èyí túmọ̀ sí wípé gbogbo tó bá ti ń ṣe sátìtẹ̀lá mọ́ àbọ̀ rẹ̀ yóò sọ̀rọ̀ lẹ́yìn wàhálà dàpọ̀. Alágbẹ̀dẹ tí wọ́n ń gbóni lójú kan tó bá pẹ́ bó bá yá yóò lànà. Àwọn àsìkò kan wà tó ń lọ sórí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ yẹn kì í ṣèmi ni wọ́n determine láti sọ pé máa ṣe. Ìgbà tí mo máa débẹ̀ wọ́n ti mọ orí àwọn èèyàn méjì sílẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe orí tí wọ́n ní. Lórí tó jẹ́ pé mi ṣe ń wò ni mo mọ pé orí Lágbájá náà mọ orí ìtàlẹ̀ ni wọ́n mọ sílẹ̀ ṣùgbọ́n wọn wà.
a ní ìjọ wa àwọn méjèèjì wa. Ọlọ́run. Èrò ọkọ̀ wọn gbà yẹn náà ó lágbára torí wọ́n máa pa Ẹlẹ́mọ̀ṣọ́ mi rẹ̀ yẹn ní táwọn náà dẹ̀ ti mọ̀ pọ̀ máa pa Ẹlẹ́mọ̀ṣọ́ olúkálùkù wọn dẹ̀ ló ń rèé lásìkò yẹn tí ò fẹ́ kí wọ́n pa èmi sàlọ forí la gbó Ẹlẹ́mọ̀ṣọ́ Ẹlẹ́mọ̀ṣọ́ ni wọ́n bẹ́ lórí kí. wọ́n lè sọ́dọ̀ ọ̀la fẹ́yìn. ohun gbogbo ní àsìkò rẹ̀ ọ̀fọ̀ tí mo lò nínú ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ yẹn gangan mo ti kọ́ sílẹ̀ ọwọ́ mi kọ́ sílẹ̀ láti ọmọ ọdún mọ́kàndínlógún sọmọ ogún ọdún ni mo ti fi ọwọ́ ara mi kọ́ sílẹ̀ tí mi ò lò nínú eré kankan ìgbà tí ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ délẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ wá lò tó bá nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀rù mo lè ṣe ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ at the age of 29-30. túmọ̀ sí pé bí ọdún 9 sí 10 sẹ́yìn ni mo ti kọ fún yẹn sílẹ̀. ẹ tó wá fi ṣeré. bẹ́ẹ̀ ni. láì jẹ́ pé mo pẹ́ máa tẹ̀lé ṣe lórí bẹ́ẹ̀ yẹn. ìgbà tí ń débẹ̀ náà bàbá ẹ̀dá kábíyèsí àgbàlagbà wọn mọ̀ wípé mo lè ṣeré yẹn. wọ́n ní talẹ̀ mú wá láti tí ó ṣògbó Ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n ní mo lè Fàtáì lójú òtì iṣẹ́ ìmọ̀ Fàtáì ni. bàbá láwọn ò mọ ọ̀gá Bello ní Fàtáì tó ṣeré tẹ wá wogun owó yáyá ẹ̀ lọ́sẹ̀ tó kọjá òun nìyẹn wọn náà wọn kíyèsí ìgbàgbọ́ bí bàbá ṣe bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ́ mi. àdẹ̀lẹ̀dẹ́ náà. bàbá náà ni wọn kàn ń rẹ́rìn ni torí má ṣe pọ̀fọ́ yẹn gbogbo ọ̀fọ̀ tó ń pa yẹn náà mọ̀. kíkà. mo kàn ń rẹ́rìn ni ọ̀gá Bello ní Fàtáì ṣe àwọn alúwẹ̀ pápílùwẹ̀ bàbá ò wọ́n jẹ́ kí n mọ̀ wípé bẹ́ẹ̀dì àwọn ó bọ́ sí ọjọ́ tí wọ́n pè mí sílẹ̀ látẹ̀ pé kí n máa bọ̀ pé táwọn bá ti máa ti dé sórí látẹ̀ báyìí àwọn máa open party bí ṣe dé báyìí tí mo wọlé bíbí ilé bíà tí wọ́n ti ra nǹkan lẹ́ẹ̀bẹ́ẹ̀ kọ́kọ́ pẹja ńlá fún mi mo mú tí inú wọn dùn nítorí wọ́n ní assurance lórí mi wípé kí wọ́n gbé fún mi láti wá ṣe pé màá ṣe agbádùn ìjọ náà gbogbo àsìkò tá a lò toró pẹ́ díẹ̀ kí n tó wọ kámẹ́rà gbà tí máa fi wọ kámẹ́rà gan lọ́dún tá à ń sọ yẹn ọwọ́ báyìí àti ọ̀pá àṣọ rẹ̀ ló kọ́kọ́ wọ kámẹ́rà ibẹ̀ ni aláwo tó fẹ́ mọ́jọ́ ẹwí mi kí n gbé fún ti bàbá tọmọ ọmọ kó wá túbà ẹnu oníṣègùn tó fẹ́ tọpasẹ̀ ìwò òun ẹ̀yìn ẹ̀ lọ tìfètìfè ìwọ́ tó dẹ̀kìlì tó fẹ́ mójìjì irọ́ lọ pa èmi ò fi wọn làkàlàkà fi mọ́nù èmi ọ̀dà mo làkàlàkà dá mánu. mo lápò mo lẹ́tù mo níbọn dẹ mo tún lákàyà bàbá ẹ̀tù mo tún náà kàlélẹ̀ ní oògùn mo tún ní ìwọ yẹn gangan wọn ni àṣírí eré yẹn. torí bàbá ẹ̀dá béèrè lọ́wọ́ mi lọ́dún náà pé Fàtáì mínísà ọ̀rọ̀ wo ní ọ̀rọ̀ tí mo lè sọ lẹ́ẹ̀kan tó lè pa ìní èèyàn tó pọ̀ lẹ́ẹ̀kan náà. mo ní ìwọ ń kọ́ sà ìwọ yẹn dẹ̀ ó ti wà lára eré tí mo kọ́ láti 19 years of age yẹn tí mi ò rí bí kankan lò sí. mo ní ìwọ ń kọ́ sà wọ́n ní kí ló débẹ̀ mo ní poison. mo ní bàtà fẹ́ lọ jàjà orí àpáta tí wọ́n ní ká ṣe kámẹ́rà rí àgbà èmi dẹ̀ rí mo láìkí stage tí bá ti lérò báyìí lórí stage orí mi máa dàrú tán yan bá ṣe bẹ̀rẹ̀ kámẹ́rà rí àṣà yẹn àwọn èrò ìlú yẹn kan sórí àpáta yẹn orí àpáta tí mò ń sọ yẹn sìn o orí àpáta Ẹlẹ́mọ̀ṣọ́ náà ń pè o nílànà tẹ̀ báyìí o torí eré tẹ lọ láti rí nítorí eré ta lọ. wọ́n sọ lórúkọ yẹn. ìgbà tí a bẹ̀rẹ̀ kámẹ́rà rí àṣà yẹn a sọ láìsí méjì ẹyọ kọ̀ọ̀kan náà lájọ sọ pẹ̀lú bàbá ẹ̀dá pápílùwẹ̀ wọ́n sáré wá gbé mi sókè pé Fàtáì mínísà mi sí wàá rántí nǹkan tó sọ ìlú ní bẹ́ẹ̀ ni àwọn pápílùwẹ̀ sọ fún mi lọ́dún náà pé you are my mentor. Ọlọ́run so mo dúpẹ́ fún àṣeyege àwọn ọ̀gbà mi mo sì dúpẹ́ gbogbo tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nígbèsí ayé mi lórí eré orí ìtàgé tí mo yàn láàyò má fi sẹ́ẹ̀rẹ̀ ṣeré ọ̀rẹ́ mi nígbà sí iṣẹ́ ọjọ́ lọ bí àkóbá rẹ̀ ní fẹ̀yìntì bí ọ̀lẹ́ là rí bí àkóbá rẹ̀ ní gbẹ́kẹ̀lé àtẹ̀kámọ́ṣẹ́ ẹni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ lè lẹ́sílẹ̀ kan bọ́ bá gbójúlé wọn bọ́ tẹ́lẹ̀ náà wọ́n sọ fún wọn. kọjú sí ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ sì tún tọ́ ní gọ̀dá múra kí ọkọ̀ dáradára ọ̀pọ̀ èèyàn ní fi ẹ̀kọ́ sẹ́yìn ní jọ̀wọ́ má sì fara lù wọ́n lórí àpẹ fọmọ tí ó gùn ẹkún bẹ ọmọ tí sákiri wọ́n fòwúrọ̀ sí ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ọjà ọgbà. ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá.
ẹ̀gbọ́n mi yẹn gan inú mi dẹ̀ dùn orí mi wú bàbá ẹ ṣe gan kí wọ́n á bẹ̀rẹ̀ báyìí bàbá láti ìgbà tẹ́tí kọ́kọ́ bẹ̀rẹ̀ eré yìí nípa agogo yìí nǹkan mo nítorí òun lọ́nà fi mú ìwọ́nú iṣẹ́ yìí. ìdílé aago gbogbo àwọn tó wà bẹ̀ wọ́n wà á dẹ̀ tó máa laago bí wọ́n mẹ́rin aago lù. gbogbo àwọn onílù ti gbé lù àwọn oníṣẹ́ gẹ̀rẹ́ ti gbé lù. ṣé ẹ̀yin ti kọ́ wọ́n ṣe ń lo aago tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti kékeré? bẹ́ẹ̀ kọ́ o. ọlọ́run. ṣùgbọ́n àwọn nǹkan ẹ̀ náà acting gangan rhythms ni nípele ìpele ló ń tẹ̀léra wọn ẹni tí ò bá gbọ́dọ̀ kò lè ṣeré dáadáa kíkà kò lè máa ṣekú ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ tí ò mọ̀ ọjọ́ sínú díẹ̀ ni ẹ̀tẹ̀ tí ò mọ̀ ọjọ́ sínú ò lè ní rhythms tí mo sọ yẹn so gbogbo àwọn nǹkan wọn náà kíkọ́ ni nínú Olódùmarè gbogbo ẹ̀yin tẹ́ bọ́ lọ́nà ẹ̀sìn jẹ́jẹ́ oògùn kọ́ ni wọ́n fi rántí o àbáwọn olóògùn bẹ́ẹ̀ alágbára olóògùn gidi bàbá kan náà mo forúkọ gbogbo láṣìírí wọn sí mọ́ àwọn ẹni rere kó mọ jẹun mímọ́ rẹ̀ bó ṣeré tán níta ńjọ́ náà ni áàtì tán ni ní ìta gbangba exterior shooting la ṣe lọ́dún yẹn bí ṣe ṣeré yẹn tọ́jú ológun ló ṣe pẹ̀lú wọlé nìyẹn ọmọ kékeré ìyéré ló ṣe báyìí fún mi ní ọmọ ọwọ́ yìí náà láti bá mo ṣe gbáko tí ó gùn jáde nìyẹn tó máa ń ṣe báyìí èéfín ńlá sọnù ẹ̀ ọlọ́run àná wọlé àná sáré bọ̀ àná tọ́rí àná pẹ̀lẹ́ rí mú iye kí tó bá mú ẹ̀ ń bẹ̀. ọlọ́run ṣàánú. mo dẹ̀ yé ṣeré lọ́wọ́ ṣùgbọ́n ìdùnnú wípé mo ṣe tí ó wú wọn lórí yẹn náà pé mo ní òkè bàbá mi ẹ̀fílẹ̀ báyẹn ẹ̀dẹ̀ tí má ti ṣeré tán àwọn àgbà yìí mo sá lọ́dún báàbí ní ilé mú nǹkan kan nílẹ̀ tó Olódùmarè kó bá fi ọ̀hún kẹ́ bàbá náà. ẹ ṣe gan ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ láti gbà yẹn náà bí iṣẹ́ eré ìṣẹ̀ṣe eré babaláwo nítorí agogo ìjọba ti lágbó àti wọn pé eré ìṣẹ̀ táwọn olóyìnbó ń pè mí sí ni pé epic ọ̀lẹ́ máa ń sábà ṣe òun náà dèlódà kó máa ń mú kódà èmi gan wàhálà tó mi jókòó mo fi nífẹ̀ẹ́ sí àwọn epic gan ju àwọn eré ìgbàlódé ìsìn lọ tó ń rò dé borí ẹlẹ́mọ̀ṣọ́ yẹn láti kékeré tí mo ti ń gbọ́ ilé ìtọ́ kọ́kọ́ ká sínú kẹsẹ́ẹ̀tì tó tó wá wo ilé ìtọ́ fi ṣe àgbéléwò gbà yẹn tó wá mú wọn rọrùn ìgbà tí wọ́n á tún wo ilé ìtọ́ ìjọba wá lọ túnṣe tẹ́lẹ̀ ṣe nílànà ṣe ẹjọ́ pé kọ́ wá mi dáhùn tá ló lè ilé ìtọ́ lọ túnṣe tó jẹ́ ti ìgbà lórí yẹn náà. bàbá ẹ̀dá náà lọ ní tí wọ́n fi ń lọ bèrè tẹ́ ń lọ bèrè yẹn. àti ọkùnrin tó ògbóni ẹlẹ́mọ̀ṣọ́ yìí báwo lè ṣe ṣe ṣùgbọ́n nǹkan tó fẹ́ bèrè pé gangan ni pé bí ó ti yẹ pé eré ìgbàláyé ìgbàlára ọ̀rọ̀ lè máa ń ṣe inú túmọ̀ sí pé nǹkan tó bàbá yìí dá fi ní tí wọ́n fi dùn wọ́n ní pé nǹkan tó lè pa èèyàn púpọ̀ ní wọ́n. ó lè jẹ́ pé òótọ́ nítorí tí wọ́n bá jà sómi gbogbo ìlú kò tọ́wọ́ bẹ́ẹ̀ ni ayé òde mọ́kàn máa lò ní ọdún mẹ́wàá síwájú tẹ̀tí kọ́ sílẹ̀. ilẹ̀ Olódùmarè ń gbọ́ gbogbo lára gbogbo àyájọ́ tẹ̀fẹ́ pé tẹ̀tí kọ́ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan yẹn ló wá gbogbo àbáyé dà lórí. ló wá wọ́n lórí ẹni kìíní àwọn ọ̀dọ́ tí mo ti fọwọ́ ara mi kọ sílẹ̀ tipẹ́tipẹ́ fọ̀gbọ̀ ara ẹ̀ náà ni ewúrẹ́ jẹun lójú onígbàgede àbàjàpọ̀ bí lójú àròrè òrò náà fẹ́ ẹni ayé ṣe síbú ayé kú síbú ayé ìwọ ẹni bá ń ṣeré tí ọba lọ́wọ́ kankan ní ẹgbèjì àlọ́ láfi sìnkú rẹ̀ ẹgbèjì àlọ́ ìwọ ìkà ọkà bó bá yá torí ewúrẹ́ dẹran adápàtà ọkà àgùntàn ní ẹran àbàmì ògbólógbò obìnrin dúdú bó akíyan tàfà mẹ́fà tó bá jẹ ẹran mọ́ babaláwo ọba lóru ọ̀gàdọ̀ ọ̀sán ni wọ́n tún fọ rẹ̀ ẹgbẹ̀jẹ̀ ilẹ̀kẹ̀ ìwọ ìka kìrọ́ pípẹ́ ìmọ̀sọ̀tún sòsì mọ́ ilẹ̀kẹ̀ ní sọ̀tún sòsì ìwọ ìka ọ̀ọ́kà ọmọ kékeré tó jẹun nígbó awo dúdú tájọ kan tó fẹ́ fìyà rẹ̀ sẹ́ran jẹ èèwọ̀ Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ àwọn tí mo ti fọwọ́ ara mi kọ́lẹ̀ tipẹ́tipẹ́ nù. kí ló wà lọ sí Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ òun ṣe parí Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ tó ń kọ yẹn fi jáde ní. ìyẹn ibi tí wọ́n ti sọ mí nìyẹn èmi kọ́ mo sọ́ra mi ni mo sọ́ra mi ní àlùdí a mọ̀ wípé orúkọ tá a bá tún sọ́ra ẹni a tún máa wúlò èmi mo sọ́ra mi. báyìí ni orúkọ ìṣẹ̀lẹ̀ kí ẹ̀rọ tẹ̀sí sọ́ra yín lábẹ́ ìyẹn wà. ẹ̀ẹ́dẹ̀kẹ́ ọdún kan à ń bọ̀ láti National Theatre náà ni èmi àti Chief Yínká kọ̀ọ̀tù à ń bọ̀ ni bá a ṣe ṣe rìhásà yẹn tán táwa jọ rìn lọ mo wá ń béèrè pé Ládẹ̀gàn mo lórúkọ méjì kan tí fẹ́ jẹ́ inú acting Ọláònípẹ̀kun Ọlálùdé mo léwu ló dání méjèèjì wọ́n ní kò sí tí ó dá ṣùgbọ́n nítorí pé mo ti máa ń gbọ́ Ọláònípẹ̀kun mi ò gbọ́ Ọlálùdé lórúkọ
ní ìbọrí kan sọ̀yàn bẹ́ẹ̀ kan pè but mo ti wá rí lẹ́yìn ìgbà náà tọmọ yẹn wá bá mi tó ní Lálùdé lórúkọ òun olórúkọ tí ìyá àti bàbá rẹ̀ sọ ọ̀nà ó ní bẹ́ẹ̀ ni ẹ̀pọ́n ẹ̀ náà mú rẹni tí wọ́n sọ ní Lálùdé láti ìgbà náà ni òtún ti rẹ̀ lé mi so ìdí nìyẹn tí mo fi mú Lálùdé Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ayé ni wọ́n sọ mí tí n bá sọ̀rọ̀ lọ tí n bá sọ̀rọ̀ máa sọ fún ọ pé Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ ìyẹn náà fi fún mi ní Fatai Ògbólọ́lá. ẹ ṣe nǹkan bàbá wa ó túmọ̀ sí pé Ọlálùdé. bẹ́ẹ̀ ni sí lọ fún amọ̀kòkò ńláńlá lórí adíṣebí èmi Odò pàṣẹ kẹrẹmọdé adébọba jókòó ọba ìkàsẹ̀ ìlú ìkàsẹ̀ ọba nìdìní ìdánwò gbọ́dọ̀ kàsẹ̀ ọgọ́dọ̀ ọba mú bàtà mọ bá gbó kiri ìgbẹ́tù tí mo fọwọ́ ara mi kọ́ lẹ̀ lọ. àkíkà bàbá náà tí wọ́n ti tàyín sí fún wa bàbá. bó ṣe jẹ́ pé ìṣẹ̀ṣe yẹn ni máa ń sábà kópa ní gbogbo eré yín láti bẹ̀rẹ̀ báwo ló ṣe rí lọ́jọ́ tó kọ́kọ́ kópa èmi tó yàtọ̀ sí ìṣẹ̀ṣe bí wọ́n ní kẹ́ kópa títí wòlíì àbí àáfà tó yẹ pé wọ́n máa jẹ́ tí kò ní yàtọ̀ sí ìṣẹ̀ṣe tẹ̀ tí ń ṣe bọ̀ láti ọjọ́ pípẹ́ wọ́n tẹ́ kópa wòlíì àbí àáfà báwo ló ṣe rí àwọn dojúkọ wà bí báwo lè fúnra yín ṣe nígbà tá a ṣe practice náà ní kékeré ta nígbà tó ti pẹ́ máa yẹn náà lọ́dọ̀ ọ̀gá wa yẹn náà both modern and traditional na máa ń practice ẹ̀mí náà ni máa ń ṣàtọ̀ nínú modern náà dábàkọ̀ ní orí ìtàgé fíìmù yìí àkùsí role tí lè dí play ni ti ṣọba rí ti ṣàdájọ́ mo ti ṣe tíṣà mo ti ṣe ọlọ́pàá mo ṣe sọ́jà kò sí role tí ń ti play rè mo ṣe àfáà mo ṣe pásítọ̀ kò sí mo ṣe ọdẹ mo ṣe àgbẹ̀ mo ṣe kò sí role tí ń ti play. tètè tí ń kọ́ gbogbo ẹ̀ mọ́ṣẹ́. actor ni mi I can act to any role bẹ́ẹ̀ ni. kò bá ọlọ́run káàdà kó bá yín láàbò rí. rárá o. ẹ ṣeun lọ bàbá wa bàbá nítorí pọ̀ láàmú ìwà àkókò fún wa pápá mọ́ra a ṣe pápá pàbí ẹ̀yà àgbàṣe náà ṣe ń pa nílẹ̀ pápá. orí wa ní pé kẹ wá bá gbé wọ̀ ní èrè ìfẹ́ ẹ fẹ́ lọ dúlà ẹ̀mí èèyàn gẹ́gẹ́ bá ṣe mọ̀ yín sí ìwọ̀n ọ̀tẹ́ má sábà ṣe jù nìyẹn bí a kẹ lọ gbèjà àwọn tí wọn pé àwọn ayé ń ṣe àbáwọn àjẹ́ dì mọ́lẹ̀ a fẹ́ lọ gbà á lẹ̀ ẹ wá lọ wá ṣẹlẹ̀ pé ẹlẹ́mìí kọ̀ọ̀kan tó wá dé yín lọ́nà tẹ̀lé fẹ́ lọ dúlà ọmọ kan tó sára pé ìgbà ìyàbọ̀ tí wà lẹ́sẹ̀ kan ayé ẹ̀sẹ̀ kan ọ̀run ẹ fẹ́ lọ rà padà báyìí lè ṣe máa ní ìtàkùn tó bá ní kéde wọn mọ gòkè àlọ tó ń tẹni ní ọlọ kò sí dídí àwọn nǹkan yẹn náà a máa ń fi ṣeré tó máa ń dúró dáadáa àwọn nǹkan yẹn náà ti lọ nu eré dáadáa díta àfẹ lọ ràn èèyàn lọ́wọ́ tẹnìkan wọn wà kólúwẹ lọ́nà ìgbà tí ìṣe pé tiẹ̀ fẹ́ ta tí ò fẹ́ ṣòfò dànù ṣùgbọ́n àwọn tó ń kọ eré yẹn ṣe mọ̀ pé ibi tí wọ́n bá forí ẹ̀ sọ ibẹ̀ la máa ṣe sí lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń fún mi láǹfààní láti jẹ́rìí wọn. ẹ ṣe òun lè máa náà ìlẹ́yìn náà máa fi gbéjà yẹn wò gbọ́ngàn bẹ́ẹ̀ pé. bó bá ṣe lọ náà là á sì tọkọ. èyí ló wá mú mi wá síbi pé ẹ̀yin àti ìdìbò ló jà ẹgbọ́n àwọn ọmú kan wá ní gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń kojú ara yín nínú eré torí èyí tó máa pọ̀ jù ní gbogbo eré bó ṣe máa pọ̀ tẹ̀lé náà ni pé kẹjọ máa kojú ara yín kẹjọ máa oníkàlùkù wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo bá nìyẹn ẹ ṣe máa rí sí bàbá ẹyẹ ká wò fọ́n nù. òun bá wa lójú ọ̀nà yẹn ni ó bá wa lójú ọ̀nà bá a ṣe ń ṣe lọ yẹn tá à ń ṣe ohun ọ̀wọ́n ni àwọn náà ṣe lè dúró sí díẹ̀ torí Èkó ni mò ń gbé tẹ́lẹ̀ ni mo gbogbo ṣe mi Èkó ni mo ti rí ṣùgbọ́n ìgbà tí mo kó lọ síbàdàn ni mo tó mọ̀. Ìbàdàn lòún gbé. Ìbàdàn lòún gbé ìgbà tí mo kó lọ Ìbàdàn ni mo tó mọ̀ ṣe mọ̀ pé irú eré tèmi náà dẹ̀ lòun náà practice gbogbo àwọn nǹkan tó bá rí lára wa náà ni wọ́n máa ń fẹ́ràn láti lò so kò sí ìbànújẹ́ nù yẹn torí téèyàn bá ń ṣe tẹ́nìkankan bá ṣe nǹkan yẹn ò ṣeé ṣe kò dáa nìyẹn oríṣiríṣi ìjà ní máa wáyé ibi tá a bá ti pààyàn apá náà ni ṣùgbọ́n ọwọ́ mi rèé ọwọ́ ọ̀bẹ lọ̀bẹ fi bẹ su àwọn ogun ọwọ́ ní gbóúnjẹ fẹ́nu ẹsẹ̀ mi ò tìrì gangan ni mo múrin gba bùsọ̀mọ́ tìrì gan ojú mo mú wòran nǹkan kan dírodíro ẹnu ò ní pa mí ẹnu ò ní pa ọ́ ṣùgbọ́n ẹni wọ́n bá ṣẹ̀ṣẹ̀ orò tó bá sáwọnú gbó yóò gbòòrò ń bẹ. ẹ ṣe bàbá báwo wá ní
ìbáṣepọ̀ yín pẹ̀lú olóògbé Sisi Quadri torí pé a ní pé ọmọ ọlọ́jẹ́ sí yín wọ́n bá yín ní kó tẹ̀ pọ́ ti fi kú ṣàgbà. ọ̀dọ̀ Ajílẹ̀yẹ lèmi ti pàdé àwọn yẹn eré ẹyọ kan náà dẹ̀ ni mo bá Ajílẹ̀yẹ ṣe Àbẹ̀ní Agbọ́n ni mo bá ṣe ibẹ̀ làwọn náà ti mọ̀ mí torí assembly wọn èmi kì í lọ láràárọ̀ ní máa ń ṣe assembly mi kì í lọ ìjọ kan àkọ́kọ́ ní ológogoro láàárọ̀ ni ẹ̀jẹ̀ á lọ sí assembly yan òde bá a ṣe débẹ̀ báyìí tó fi rí mi lọ́ọ̀kan báyìí Alhaji Allahu Akbar ní ẹ̀ ń ṣe àwọn èèyàn tó wà ń bẹ̀ lé 500 o Allahu Akbar ni wọ́n ń ṣe ìgbà tí mo dé iwájú wọn tí mo kí Alhaji pé ẹ̀lẹ́ káàárọ̀ wọ́n ní mi ń ta bàtà yìí a rí yín láàárọ̀ yìí mo ní bẹ́ẹ̀ ni ní Allahu Akbar náà ni ẹ tún ṣe wọ́n ní èmi Yẹ̀kínní ọmọ Ajílẹ̀yẹ o wípé ntọ́lọ́hún ṣe fọkùnrin òun ń tọrọ ẹ̀ láyé òun kọ́ lòun ṣerú ẹ̀ fóun pípẹ́ ni tó bá fẹ́ rú ẹ̀ kò tọrọ orí mi tún wú tó báyìí tá a mọ̀ pé wọn ó kú náà ṣé Ọlọ́run ò wá ṣe tó dáa fún wa ni àdúpẹ́ fọlọ́. ó tún wọ́n sí pé bóyá eré tọ́rí yíyẹn ló fi wá ní pé kẹ́kọ̀ọ́ panu eré. ìjọ tí máa ṣeré ńkọ́ ìjọ tí máa ṣeré Àtọ́ba àti Ìjòyè ló dìde wọ́n dìde dúró. ṣé yẹn eré Àbẹ̀ní Agbọ́n yẹn. eré Àbẹ̀ní Agbọ́n yẹn. ó ní ẹ̀pẹ́ eré yẹn gan lọ́wọ́ fi mú òkìkí ìyá ẹ̀ jáde jẹ́ àwọn Àbẹ̀ní Agbọ́n yẹn. bẹ́ẹ̀ ni gbogbo Àtọ́ba àti Ìjòyè ló dìde dúró Alhaji Ajílẹ̀yẹ náà orí ibi tán wà yí bọ́ọ̀lẹ̀ lórí ibẹ̀ tó ń rálẹ̀ mú tán fi ń dìde ni pé kí ló dé ìwọ ọkùnrin torí tí dàrẹ́tọ̀ ipa tí mo kó yẹn ipa tí mo kó yẹn àwọn àjẹ́ wọn lọ tanná sáàfin iná àtùpà fìtílà wọ́n wá ń wá àṣírí bí wọ́n ṣe máa gbé náà yẹn kúrò nínú palace tó bá gbé náà yẹn kúrò ọba ò lè jókòó sórí ìtẹ́ yẹn báwọn awo ṣe lọ ni àwọn awo bíi méje ló kọ́kọ́ lọ bí gbogbo wọn ṣe débẹ̀ abókù gbogbo wọn nù lé ní. Ọlọ́run ṣàánú. wọ́n wá pè mí pé kí wọ́n pa náà yẹn àwọn tí mo kó dání náà méje ni wọ́n ta fẹ́ lọ pa náà yẹn. èyí sì kẹjọ. èmi sì kẹjọ mo sì keje. àwọn òkú tó wà nù dé palace yẹn tán fẹnu pa náà yẹn tí gbogbo wọn kú sílẹ̀ lẹ́yìn mo ní kí gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà àwọn ọkùnrin 5 tó wà ń bẹ obìnrin ló sì kẹfà ó yá ẹ kó gbogbo àwọn òkú yẹn jáde bó ṣe kó gbogbo àwọn òkú yẹn jáde mo blọọkì ẹnu ọ̀nà yẹn ibẹ̀ lórí wọn ti kọ́kọ́ dàrú bí n ṣe blọọkì ẹnu ọ̀nà yẹn abọ́sídìí náà báyìí obìnrin yẹn ẹnu tó ń ná bọ̀ báyìí ipe kóun fi fẹ́ náà yẹn pa àmúra ẹnu ẹ̀ mú ní pé má dàrú ẹ wò gbogbo àwọn tí wọ́n rùkú wọn jáde o ẹnu ni wọ́n fi fẹ́ náà yẹn pa kò sí fẹnu fẹ́ o ń ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹsẹ̀ ni mo fi ń paná yẹn. Àkíkà. máa tẹsẹ̀ bọnú epo máa pọ̀fọ̀ máa tún fi paná yẹn. Àkíkà. tí mo fi pa tó fi kú ẹyọ kan mo wá ń tẹsẹ̀ bí epo mò ń pa kejì àṣàwọn èèyàn ń wò mí mo ń tẹsẹ̀ bí epo mò ń pa mo ti kọ́kọ́ dá wọn sí controversial o táwọn babaláwo tó gbé ọmọ yẹn tó gbà wò kú jáde yẹn tó fẹ́ padà wọnú ilé dàrẹ́tọ̀ ó bá wọn jà bàbá ìyá ńlá yà jà pé ẹ má wọlé mọ́ ẹ ṣáàrí tó ti blọọkì ẹ mọ́ ọ̀dọ̀ ẹ má wọlé mọ́. nígbà tí mo pààyàn tí òkú tí mo ní ìpè ọjà láàrin lónìí everybody ariwo ńlá ni mo sọ ariwo tó tóbi gan. gbogbo àwọn Àbẹ̀ní Agbọ́n náà ló wà ń bẹ̀ ìrìn àjò bẹ̀rẹ̀ náà Olódùmarè ló fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa torí àbọ̀bọ̀ kan wà nílùú yẹn òun làwa máa ń lọ bá ṣeré bọ̀bọ̀ yẹn tá a bá ti dọ́dọ̀ ẹ̀ ó máa gúnyán àá máa ṣebẹ̀ níyàn kókò ló máa gún so bàbá akọ̀wé ìlú yẹn àgbẹ̀ ni ó gbin iṣu tó pọ̀ ó wá lọ sóko ẹ̀ nídàájí bó ṣe dóko ẹ̀ nídàájí yẹn bí bọ̀bọ̀ kan ṣe lọ kà mọ́kò nìyẹn agbádá nínú bàbá yẹn wọ̀ lọ ó fagbádá yí bàbá yẹn lójú ó ṣá ní àdá gbogbo ẹnu ẹ̀ pátápátá ló ṣá ládàá ló wọ́ gbogbo ẹnu ẹ̀ ládàá aṣọ ọmọbìnrin kan tí ibi ìyá tó ń tẹ ọtí fún wa nírọ̀lẹ́ aṣọ ń wò báyìí ó ṣe ń pa ìyẹn ti tọ̀ ara ó ti yàgbé ara tó pa bàbá oníbàbá sẹ́kítírì ìlú dẹ̀ ni wàhálà dé fún wa lọ́dún tí mò ń sọ yẹn tọ́nà wà ní à ń yaṣẹ́ bẹ̀ bí wọ́n ṣe lọ ní ọmọ yẹn ṣe délé báyìí láàrin wákàtí 4 kò lè sọ nǹkan tó rí
Ìyẹn ọmọbìnrin tó rí yẹn. Ìyẹn ọmọbìnrin tó rí yẹn wọ́n ṣàǹgbọ̀n kí ló dé bàbá ẹ̀ wá dé bàbá ẹ̀ wá mú kí ló ṣẹlẹ̀ ó wá sọ fún bàbá ẹ̀ pé lágbájá ló pa bàbá lágbájá sóko. Àwọn ọlọ́pàá dẹ̀ ti dé wọ́n kọ̀ gòkè lọ sí pálásì ọba yẹn bọ̀bọ̀ tó pa bàbá yẹn ó dẹ̀ jókòó sẹ́nu ọ̀nà báyìí ó dẹ̀ ń wo àwọn ọlọ́pàá yẹn wọ́n ṣe ń gúnkè lọ. Nígbà tó rí tí àwọn ọlọ́pàá yẹn ń sọ̀kalẹ̀ bọ̀ bó ṣe wọnú ilé ẹ̀ lọ nìyẹn iwájú ilé ẹ̀ dẹ̀ ló jókòó sí bó ṣe wọnú ilé ẹ̀ báyìí wọ́n wà tì ní. Ọlọ́run o. Ara àwọn tá ilẹ̀ jọ ń ṣiṣẹ́ wọ́n wà ń bẹ̀ bí yẹn ṣe lọ máṣọ nù ilé nìyẹn wọ́n tiẹ̀ ti wá wọn rí bó ṣe lọ máṣọ nù ilé nìyẹn bó ṣe máṣọ yẹn tó ń gbọ̀n báyìí ẹ̀pẹ́ kọ̀ gbọ̀n sí ní orí látòrí òkè ni òkèlè sásí tó máa wòkè báyìí ló bá rí bọ̀bọ̀ yẹn bó ṣe pariwo nìyẹn ẹ máa bọ̀ o mo ti rí wèrè tó pààyàn o wọ́n ṣe mú ni obìnrin yẹn 40 mẹ́ta ló fún lọ́wọ́ ọlọ́pàá gbò kó burúkú ó fẹ́ kó bá wà ní tíátà wọ́n ṣe gbé ọkùnrin náà lọ lọ́dún yẹn nìyẹn ìyẹn ewu tá a bọ́ nú ẹ̀ ń bẹ̀rù. báyìí lè ṣe fẹ́ mórí bọ́ torí ẹ̀ ìbára dẹ̀ lọ ṣiṣẹ́ òòjọ́ tiwa ni. ó tó ajẹ́ ní tó tó wá sún wọn yín fún yín ṣu. òun kọ́ ló fún wa ń ṣu ọ̀tọ̀ lóhun gbogbo wa lọ́ máa ń kó bí ta ti ń jẹ ṣu. kí ló wá ní pé bàbá yẹn fi ṣẹ̀wọ̀n tó fi wá pa bàbá náà. ó lọ jí ṣu ẹwà lóko bàbá wa ká mú bẹ́ẹ̀. wọ́n tó wá pa bàbá ni. wọ́n pa bàbá. Ọlọ́run o. tó ara àwọn ìrìnàjò yẹn ara àwọn àpò lọ́nà rẹ̀ nù. a máa dúpẹ́ torí bá ń kó èèyàn yọ nírú àwọn nǹkan báwọn ọpẹ́ ńláńlá ni bàbá ẹ̀ ọgbà tó dẹ̀ fi dá iṣu sẹ́ǹkùlé ilé ẹ̀ tó jókòó sí yẹn ó tó ibi kọjá ẹnu géètì yẹn síwájú náà ìyàwó ẹ̀ dẹ̀ wà nù yín kì í sọmọ ìlú yẹn ó wá fẹ́ ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀. ibi tó rí mi wúdi lórí ara tó kékeré fẹ́ sọ fún wa yìí nígbà tó lọ́n kádà kí wọ́n àti ìyàwó àbẹ̀nà gbọ́ pàdé wọ́n ní kódà eré tẹ́sán yìí tí mi ò tẹ̀ tó àwọn pé ìṣẹ̀lẹ̀ tó tóbi báyìí tó wà lẹ́yìn bẹ́ẹ̀ni eré àbẹ̀nà agbọ́n yẹn wọ́n náà ti fún àwọn òṣèré wọn ọ̀gá àwọn láti kékeré dẹ̀ ni bàbá wa Yẹ̀kínà Jídé kọ́nà fòrè jẹun wọ́n kọ́ lọ́pàá wọn ní àgbàlagbà kan wọ́n sáwọn àwọn dá padà pé kó sọ fún àwọn òṣèré wọn sẹ́ wọ́n tó wá lọ́wọ́ báyìí padà wálé lẹ́yìn kejì ọ̀pá nípa àgbàlagbà ni mi ò tẹ̀ ní ṣeré wọn lọ sọ fún ọ̀gá fún òṣèré wọn wọ́n pé àwọn tẹ̀lé bàbá yẹn padà lọ́sọ̀dọ̀ bàbá Yẹ̀kínà Jídé yẹn mo ní kọ́ wá pé ìwọ náà ṣeré wọn mo ní bàbá mi ò ṣeré mọ́ mo sọ bàbá mi lẹ́jẹ́ ọ̀gá mi lẹ́jẹ́ lóòótọ́ eré tẹ́ pé ìwọ̀n bá owó tí mo rí níbi ọjà tí mo ń ta tọ́lọ́run ti gbàdúrà wọn níbi rẹ̀ tó ń ṣètà mo tún kó wá síbi eré orí ìtàgé ni ní pé kí ló fà ní òye látọ̀dún tí mo ti ń ṣe ilé ìtọ́ tún ṣe yìí gan mo ló ti ń fọ lọ́múra kó ṣe wọ́n náà sunkún káwọn tó bẹ̀rẹ̀ sí ṣeré yẹn káwọn tó bọ́ọ̀lù sẹ́sìkì wọ́n ti bọ́ sí àwọn nǹkan tó máa wà ní eré yẹn torí ìfẹ́ táwọn ti ní sí àwọn tó gbọ́nra nù pàwọn sunkún la fi kópa ń bẹ kọ́nà tó á. gbogbo ìgbà yẹn àwa ti ṣeré ńláńlá tó ti mọ̀ wá. bẹ́ẹ̀ni. a ti ṣeré ńláńlá tó ti mọ̀ pé òṣèré ni wá. gbogbo ìgbà yẹn. tó tóbi báyìí wà lẹ́yìn Ọlọ́run tóbi lọ́ba. ọ̀gá àwọn kan ṣàríyàn bàbá Yẹ̀kínà Jídé yìí wọ́n kàn ṣàdúrà fún àwọn pé ṣé ó lo fẹ́ ni àbálò ọ̀dà wọn ní méjèèjì làwọn fẹ́ Ọlọ́run lè jogún méjèèjì fún ọ ìyàtọ̀ mọ́ra tó wá ṣe inú eré yẹn lọ́rùn gbé yẹ kí tọ̀mọ́tọ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan bàbá gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ilé tó wá dà gbóhùn báyìí ni pé ní mo rí bẹ gbogbo ṣe ń kópa ìbéèrè ńlá ni mo fẹ́ béèrè ìwọ́n tó béèrè ìbéèrè yẹn. kí ni yẹn. bàbá sọ̀rọ̀ kọ́nà tó lásìkò tó kópa pápá mọ́ra bàbá ká fi yẹn lẹ̀ tọ́lọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó bọ́lọ̀ ṣe kún kékeré yín kàn tó ìjẹ́ ń bẹ́nu ọmọ yín tọ́lọ̀ ní pípọ̀ náà nífẹ̀ẹ́ rẹ̀ àbí kó wù láti ṣeré eré ìtàgé tẹ́ ń ṣe ni. everybody ẹ lọ tún sí Lálùdé Twins channel. Twins channel. Lálùdé Twins mo ní bèjì. tẹ́pọ̀ àwọn náà ń ṣeré ìtàgé. but eré yẹn kí wọ́n máa fi àsìkò yìí rehearse ni nǹkan máa fi ṣe practice nítorí ọ̀nà láti kàwé dáadáa. ṣùgbọ́n yẹn gangan ló kọ́kọ́ ṣe kókó ojú ọ̀nà tó kálukú lè gbà ń bẹ̀ Olódùmarè yóò pàṣẹ sí i.
ọ̀pẹ̀ láwọn bíi táwọn náà nífẹ̀ẹ́ sí eré. Broda ID náà wà ń bẹ̀. àti ìdúró tó tẹ̀lé wọn. òun náà wà ń bẹ̀. sọkùnrin ni gbogbo àwọn mẹ́ta ni. obìnrin làwọn ìbejì. Ìdòwú yẹn ọkùnrin. bá a tó wẹ̀ dàgbé wọn ṣe fún wa àwọn ọmọ sí. tó kí wàá ní ìbáṣepọ̀ yẹn pẹ̀lú àwọn eré àwọn èlò olórin àti pé olórin wo lẹ nífẹ̀ẹ́ sí jù kí ni ìdílé fi nífẹ̀ẹ́ olórin yìí bàbá. olórin tí mo nífẹ̀ẹ́ sí kò mọ níwọ̀n torí gbogbo àwọn tí wọ́n bá ti ń kọrin ọpọlọ tó ṣe é gbọ́ gbogbo wọn pátápátá lèmi nífẹ̀ẹ́ sí torí iṣẹ́ ọpọlọ làwa náà ń ṣe. so mo nífẹ̀ẹ́ sí Alhaji Sikiru Ayinde Barrister gan kí wọ́n tó kú. mo nífẹ̀ẹ́ sí King Sunny Adé púpọ̀. Ebenezer Obey mo nífẹ̀ẹ́ sí wọn púpọ̀ yàtọ̀ sí wọn pé wọ́n jẹ́ bàbá ìlú mi. Pasuma number 1. kíkà. Wàsí number 1 níwájú mi. Saheed Òṣùpá number 1 níwájú mi nínú olórin Nàìjíríà. Alhaji Wasiu Ayinde náà olórin gidi ni torí ẹni tí ò bá mọ nǹkan tó ń ṣe látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ yẹn sírú àsìkò yìí ẹlòmíì ti wọ mi tí wọn ò gbúrú ẹ̀ mọ́. so ká tiẹ̀ máa dúpẹ́ fún gbogbo àwọn tá à ń sọ yẹn pé Olódùmarè yìí wà pẹ̀lú wọn wọ́n yìí jẹ́ ẹni àmì ní orí ilẹ̀ ayé tá a wà yìí. so àwọn nìyẹn. orin Alhaji Sikiru Ayinde Barrister ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọgbọ́n àtòye ó wà nù ẹ̀. wọ́n dẹ̀ tún ní sísítẹ́ẹ̀mù kan tí ò sí gbogbo olórin tó ní Nàìjíríà yìí ohun tó fi ń kọrin ó lé ní 20. ohun tó fi ń kọrin ó lé ní 20 èyí tó bá bá ìtàn bá fẹ́ kọ mu náà máa lò. so eléré ńlá ni wọ́n lera ńlá ni wọ́n kún sí gbàdúrà káwọn ọmọ wọn náà kí wọ́n jogún nǹkan tó dáa. àmín. ibi tí wọ́n sì ń pé táwọn ní ká dálẹ̀ ká tó ṣá táwọn ní pé pé tẹ̀ á dìkò kọ̀ọ̀kan náà gidi ẹ ṣáà mú kan ààyò yín gangan ní olóògbé Sikiru Ayinde Barrister. ààyò mi ni wọ́n ṣùgbọ́n olóògbé ni wọ́n báyìí gbogbo àwọn tí wọ́n kù láyé nínú àwọn tí mo dárúkọ yẹn ààyò mi ni gbogbo wọn náà. kìnìún náà wà nù wọn Mọ̀láíkà Atawẹ́wẹ́ òun náà wà nù wọn torí gbogbo àwọn yẹn náà àbúrò mi ni wọn. Ṣẹ̀fíù Àlàó ó wà nù wọn ọmọ oko tó di bàbá oko. Ọlọ́run dá púpọ̀ gbogbo ohun tá a bá ń ṣe ká ṣàfi sùúrù sí ká sì ṣe pẹ̀lú òtítọ́ torí tíátà fúnra ẹ̀ òtítọ́ ni. bàbá ìbéèrè yìí wá ní kí n máa béèrè ṣùgbọ́n ó ń gbé mi lọ́kàn pé ṣàgbèrè ó ṣe mí kàmìkàmì síra àwọn ọ̀gá yìí bá mú àwọn ọ̀gá tó gẹ́gẹ́ bí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àbí àwọn ẹ́pìkì tí kò pánú ẹ̀ lóríṣiríṣi ẹ̀ kọ́kọ́ béèrè báyìí òun ló jẹ́ kókò ṣe ló jẹ́ má lè gbàgbé nù ẹ̀ nínú gbogbo àwọn eré tẹ́tí kó pánú ẹ̀ yẹn tó jẹ́ bí ẹ́pìkì orú nítorí èmi lọ́wọ́ yẹn ní pé wọ́n máa wò Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ṣe nítorí èmi ti wo títẹ ọlọ́kàrà kí n wo títẹ alákọ̀ọ́kọ́ ṣe mo tẹ̀ tó gbọ́ ọ́nà kí sẹ́ẹ̀tì kò tó ní kó mo tó wò mo ètò àwọn tètè orí ìtàgé tẹ́ ṣe orí ìtàgé tẹ́ ṣe yẹn bí ṣe sọ yìí gan ó dàbí kó mo tó wò wájú yìí tó bí ṣe ń lọ́bìrì yẹn ilé ìtẹ́tù fi sí yìí ó ti pa bàbá mi ó pa ká sọ ẹni lọ́bìrì pẹ̀lú gbogbo àyájọ́ tẹ́ pé ewu ní ìyàtọ̀ torí yẹn lèmi rí oríṣiríṣi eré ni mo ti ṣe tó pọ̀. ewu ní jẹ́ pé má lè gbàgbé láti kẹ́tẹ̀ mú kọ́ mẹ́. a mọ̀ pé tá a bá fẹ́ sọ yẹn àwọn eré tí wọ́n ti mọ̀ wá dáadáa nígbà tá a bẹ̀rẹ̀ òun la máa kọ́kọ́ mú torí tó bá mọ̀ wá ní àwọn ìta ṣe yẹn wọ́n lè má fojú sí wa lára pa àmọ́ nǹkan kan. àwọn àjẹ́nìyá mi part 1 2 3 ni. túmọ̀ sí pé ilé tó kọ́kọ́ fi yín mọ̀ tó yẹ kọ́ lámì látàrí. mo ni mo kọ́kọ́ ṣe long grow tí mo ṣe actor nínú ẹ̀ àjẹ́nìyá mi nẹ́ẹ̀kì ló ní Ìgbò lẹni tó ní àkànrò oníkẹ̀kẹ́ àkànrò oníkẹ̀kẹ́ náà wà ńbẹ̀. ẹ yẹ pa olè kó nínú àjẹ́nìyá mi yẹn. babaláwo ni mo kó babaláwo lóòótọ́ ni mo ṣe nú ẹ̀. àdúrà tí gbogbo sinimá alágbèléwò ṣe èdè tó ń fún yìí láàbù. bẹ́ẹ̀ o báyìí díìsì ńlá pàǹpà. ẹ ṣeun ẹ yẹ kí wọn bí sójà abẹ́ǹkù
ibi tí wọ́n mú mi lọ ní pé mo gbọ́ tán nítorí pé ọlọ́run kádà kí wọ́n gbé mi sí Èbúté Mẹ́ta mo ò jẹ́ gbé mẹ́ pọ̀ ìwọ́n gbà tí mo lọ gbé mẹ́ ọlọ́run ní kí n bá àgbàlagbà kan tó jù mí lọ tó jẹ́ ọmọ Èbúté Mẹ́ta tó ní pé ní pé Èbúté Mẹ́ta ló bí ẹ̀yìn náà sí ó ní pé òun gbọ́njú bá òòṣà kan tó máa ń ṣe ní Èbúté Mẹ́ta gbà yẹn àbẹ̀ ní Rábíàtù onígbà kíní kan lọ́pọ̀. Rábíàtù onígbà ìgbére ẹlẹ́yà àjèrò odókó ẹlẹ́mu wọ́n wé wọ́n wá wò láti ìlú òyìnbó nìkan Rábíàtù yẹn eégún ni takọtabo ni takọtabo yẹn tí wọ́n bá ti ń lùlù fún wọn tó ń dé lọ lúkálùkù ló máa ru ẹrù ẹ̀ àwọn tí wọ́n bá fẹ́ display fún wa wọ́n lè sọ ẹrù kalẹ̀ kan jó kan lẹ̀dí mọ́ra wọn kan tún gbẹ́rù wọn lẹ̀ wọ́n ṣáà máa ń ṣe eré kọ̀ọ̀kan lójúde kọ̀ọ̀kan tó bá ti dé èrò lẹ́yìn Rábíàtù tá à ń sọ yìí wọ́n wá wò láti ìlú òyìnbó ẹ̀kan náà la kọ̀rí tí nǹkan yẹn ò ṣe mọ́. ṣé ìwé nípa bí ètùtù kan tó lágbára tí ó bá. irọ́ o bóyá ẹni tí ó ń ṣe ló ní ìdààmú kékeré lásìkò yẹn bàbá tó ń ṣe náà ọmọ Ìbàdàn ni ó kọlà tó ń ṣe Rábíàtù yẹn kì í ṣe ọmọ Èkó tó ń gbé eégún yẹn gangan irú àwọn nǹkan yẹn kò yẹ kó tán ṣùgbọ́n wọn ò ṣe mọ́ èyí tó tẹ̀ wọ́n kọ́ fi kọ̀ọ̀kan nípa ẹ̀. wọn ò ṣe mọ́ nǹkan tó mú mi bèrè. òótọ́ ni o Rábíàtù àwọn eléégún Èbúté Mẹ́ta kódà pé àwọn ni wọ́n mi mọ bí n ṣe lè fi nǹkan yẹn wé ṣá ọ̀rọ̀ wà láàrin wọn àti Rábíàtù yẹn tí eégún yẹn ò fi jáde lọ́wọ́ àti ẹ̀ mọ̀ aṣáàkọ̀rí pé nǹkan yẹn stop àwọn eégún náà láyé wà l'Èbúté Mẹ́ta náà síbẹ̀síbẹ̀ o Olóòlù wà l'Èbúté Mẹ́ta Ṣóngíró wà l'Èbúté Mẹ́ta ó yàtọ̀ sí Olóòlù Ìbàdàn. ó yàtọ̀ sí Olóòlù Ìbàdàn ọmọ Abẹ́òkúta ló ń gbólóòlù tó wà ní l'Èbúté Mẹ́ta yẹn Báńgbóṣé wà oríṣiríṣi eégún ńlá wà l'Èbúté Mẹ́ta. Báńgbóṣé Èbúté Mẹ́ta yàtọ̀ sí tèkó. yàtọ̀ sí tèkó ọ̀tọ̀ nílùú kan náà ló ń lùlù fún wọn Àmínú ẹni tó ń lè fi Èbúté Mẹ́ta náà ló ń lùlù tèkó bàbá onílù ńlá nínú onílù ńlá gidi ni. Bá ìṣeun ẹ̀kọ́ àti tóbi kí wá ní àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ fún àwọn olólùfẹ́ jákèjádò àgbáyé. nǹkan ẹyọkan náà ni mò ń tẹnu mọ́ fún wọn àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ àtẹ̀yin tẹ́ ti wà nú ẹ̀ mo sọ fún yín pé ẹ rọra sáré kẹ́ ẹ má bàa kókú ẹ rìnrìn bẹ̀rẹ̀ díẹ̀ kẹ́ ẹ má bàa dẹni ẹ̀yìn ẹ ṣọ́ra ní àbí kan kẹ́ ẹ má bàa síwá wù ẹni ọba sáyé jẹ ló síwá wù Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá wa kí ká máa retí lọ́wọ́ yín gbogbo àwọn olólùfẹ́ yín. ọkùnrin àjẹ́ ó ń bọ̀ lọ́nà ṣùgbọ́n mo ti ya igbó wúrà ìyẹn ò ní pẹ́ jáde sórí afẹ́fẹ́ ìdà ọba náà ó sì ń bọ̀ lọ́nà ẹ lọ wò orí YouTube mi Lálùdé tẹlifíṣàn lẹ ti máa bà. ẹ ṣe ń gbọ́ bàbá ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ àti wàá rí yín wá ẹ ṣe ẹ kú dé lásìkò yìí àti wàá rí yín wá bàbá ẹ ṣe àdúpẹ́ náà ó rí wà. ẹ ṣeun.